Ẹ̀yin aráalé, èwo lẹ ṣe? Fídíò tẹ́ ń wò lójú fídíò yìí ò ní bí wọ́n ṣe arrest Sam Larry nígbà tó dé airport. Àwọn ọlọ́pàá ti mú wọn láti lọ béèrè ìbéèrè lọ́wọ́ wọn, investigate nípa ikú olóògbé Mohbad ìmọ́lẹ̀. Ẹ̀yin èèyàn lé, mo ní kí n mú update lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láti àná kí n mú wá fún yín ni. Orúkọ mi ni Máṣọlá. Ṣé àlàáfíà ni mo bá yín? Ẹ̀yin náà mọ nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ olóògbé Mohbad ìmọ́lẹ̀ ọmọ 27 years tí wọ́n dá ẹ̀mí ẹ̀ légbodò. Orí investigation yìí ni a ṣì wà. Àwọn ọlọ́pàá wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ takuntakun. A dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run Elédùmarè á fi ojú aṣebi hàn. Ẹ̀yin èèyàn lé, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé àwọn ìgbìmọ̀ tí wọ́n ń ṣe ìwádìí wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí wọn ní perewu. Wọ́n dẹ̀ ní àwọn máa fi ojú àwọn ọ̀daràn tí wọ́n gba ẹ̀mí arákùnrin yìí, àwọn máa fi ojú wọn hàn. Ẹ̀yin èèyàn lé, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run fún oríire èyí tí olóògbé rí lánàá nígbà tí àwọn ìgbìmọ̀ ilé-iṣẹ́ tí wọ́n ń tapó sí àti ibi tí wọ́n ti ń ṣe ayẹyẹ tí wọ́n fún ìmọ́lẹ̀ ní pósí ọ̀fẹ́ àti ibi tí wọ́n máa sin sí àti hall tí wọ́n ti máa ṣe ayẹyẹ ìkẹyìn fún olóògbé. A dúpẹ́ fún ilé-iṣẹ́ tó ṣe èyí o. Òkè òkè lọ́lá yín á máa lọ. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó donate owó fún màmá wọn náà, foundation tó donate 10 million fún àwọn family olóògbé. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe gbogbo nǹkan yìí, ọpẹ́ ni fún yín. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Òkè òkè lọ́wọ́ yín á máa lọ, ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí sọ update nípa ikú olóògbé pẹ̀lú investigation èyí tí wọ́n ń bá lọ. Ẹ̀yin èèyàn lé, ojoojúmọ́ là ń rí àwọn ìgbésẹ̀ o lọ́kan òjọ̀kan. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin abiyamọ pẹ̀lú àdúrà yín lórí àwọn tí wọ́n pa olóògbé, torí àdúrà yín ń gbà. Ẹ jọ̀ọ́, ẹ máa túbọ̀ máa gbàdúrà pé kí Ọlọ́run kó tú àṣírí àwọn ìka wọ̀nyí fún aráyé, kí Ọlọ́run dẹ̀ jẹ́ ká rí justice fún Mohbad. Ọlọ́run Elédùmarè á gbọ́ àdúrà gbogbo wa o. Bí a ṣe gbọ́, wọ́n ní àwọn ìgbìmọ̀ olùwádìí wọ́n máa jókòó. Kìdẹ̀ ń ṣe pé wọ́n á jókòó lásán o, wọ́n máa jókòó láti fi ọwọ́ gan ẹni tó ṣekú pa Mohbad kí àṣírí ẹ̀ kó tú, kí wọ́n dẹ̀ fimú ẹ̀ jófin. Ọ̀rọ̀ tí àwọn ìgbìmọ̀ tí wọ́n fẹ́ ṣe ìwádìí yìí tán tẹ̀ jáde òun ni mo fẹ́ kà fún yín. Wọ́n ní Mohbad ìmọ́lẹ̀, wọ́n ní ọmọ 27 years old tó jáde láyé ní oṣù kẹsàn-án ọdún 2023. Wọ́n ní àwọn èèyàn, wọ́n ní wọ́n pariwo síta nítorí pé wọ́n fẹ́ justice. Wọ́n ní ìtorí ẹ̀ làwọn fi lọ wú òkú olóògbé jáde fún ìwádìí àti láti mọ autopsy ikú tó pa olóògbé. Àwọn ìgbìmọ̀ olùwádìí wọ́n tẹ̀síwájú, wọ́n ní àwọn èèyàn, wọ́n ní wọ́n fapá jánu, wọ́n láwọn ò ní gbà o. Wọ́n ní ikú olóògbé o, ìyẹn tó jẹ́ Mohbad, wọ́n ní àtọ̀dọ̀ Ọlọ́run kọ́ ló ti wá, wípé àwọn èèyàn kan ló dá ẹ̀mí ẹ̀ légbodò. Wọ́n ní torí ẹ̀ ni àwọn ìgbìmọ̀ tó ń ṣe ìwádìí fi jókòó láti sọ̀rọ̀, láti bẹ̀rẹ̀ ìwádìí wọn ní perewu láti mọ àwọn tí wọ́n ṣekú pa olóògbé. Ẹ̀yin èèyàn lé, àbẹ́ẹ̀rí pé àwọn ọlọ́pàá wa wọ́n ṣe iṣẹ́ takuntakun. A dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́pàá o. Ẹ túbọ̀ múra sí iṣẹ́ yìí, Ọlọ́run á dẹ̀ fún yín ṣe. Wọ́n ní àwọn ilé-iṣẹ́ kan ni wọ́n wà ní ìdí ọ̀rọ̀ ìwádìí láti mọ irú ikú tó bá pa ẹni òkú kankan
wọ́n ní àwọn iṣẹ́ táwọn ń ṣe nìyẹn. Wọ́n ní àwọn ilé iṣẹ́ yẹn ní ìsìn wọ́n náà ti dìde, wọ́n ti bá àwọn ọlọ́pàá fọwọ́sowọ́pọ̀ láti bẹ̀rẹ̀ ìwádìí wọn láti fi mọ irú ikú tó pa ọmọ wa Mohbad olóògbé ìmọ́lẹ̀. Ní orúkọ wọn òun ni Lagos Coroner Inquest. Wọ́n ní àwọn náà ṣe ìwádìí ikú tó bá pa ẹni òkú kọ̀ọ̀kan, èyí tó bá jẹ́ pé ó rú wọn lójú àbí ó rú àwọn ìjọba lójú, wọ́n láwọn náà máa ń ṣe ìwádìí. Wọ́n ní iléeṣẹ́ yẹn ti wá bá àwọn ọlọ́pàá fọwọ́sowọ́pọ̀ láti lè ṣe ìwádìí ikú tó pa ìmọ́lẹ̀. Wọ́n ní ìjókòó dẹ̀ ti bẹ̀rẹ̀, ìwádìí ti bẹ̀rẹ̀. Wọ́n ní ilé-ẹjọ́ májísírèètì kẹta èyí tó wà ní Ìkòròdú ní Èkó. Wọ́n ní ibẹ̀ ni ìwádìí yẹn wọ́n á máa ti jókòó láti máa ṣe ìwádìí yẹn. That will be their main office. Ibi tó máa wà nìyẹn ní Ìkòròdú lÉkòó, ní magistrate office. Ibẹ̀ ni wọ́n ti máa ṣe ìjókòó láti máa ṣe ìwádìí ikú tó pa Mohbad. Wọ́n ní ìwé ìpè kan tí wọ́n buwọ́lù lórúkọ adájọ́. Wọ́n ní adájọ́ Dàda, wọ́n ní wọ́n ṣàlàyé o. Wọ́n ní déédéé aago 12 ọ̀sán ní ọjọ́ Jímọ̀ lénìí. Wọ́n ní òun ní ìjókòó náà á ti wáyé. Ṣé mọ̀ ipá sọ fún yín ní pé Ìkòròdú ni ilé ẹjọ́ náà wà ní Èkó. Wọ́n ní déédéé aago 12 ní ìjókòó náà á ti wáyé. Wọ́n ní ìjókòó yìí máa wáyé títí tí wọ́n á fi rí kókó ni o. Wọ́n ní wọ́n máa lọ síbẹ̀ títí tí wọ́n bá ti rí èèyàn kankan tó mú ẹ̀rí wá. Wọ́n máa gbé fún àwọn ìgbìmọ̀ yìí, àwọn náà wọ́n máa kó wá sílé ẹjọ́ títí wọ́n á fi rí kókó tí wọ́n á fi lè mú àwọn ọ̀daràn èyí tó pa Mohbad. Wọ́n ní ọ́fíìsì olùwádìí àgbà adájọ́ Dàda, wọ́n ní ìgbìmọ̀ náà wọ́n máa jókòó láti mọ irú ikú tó pa Mohbad. Wọ́n ní ṣáájú ìgbà yẹn wọ́n ní èèyàn kan tó jẹ́ gbajúgbajà agbẹjọ́rò kan. Wọ́n ní àgbà amòfin ni arákùnrin náà o. Wọ́n ní bàbá Fẹ́mi Fálànà. Wọ́n ní wọ́n ti kọ́kọ́ kọ ìwé sí ìgbìmọ̀ yìí pé àwọn fẹ́ mọ irú ikú tó pa Mohbad. Ẹ rí pé good news lèyí. Bàbá wa Fẹ́mi Fálànà, Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa o. Wọ́n ní wọ́n fẹ́ mọ, wọ́n ní wọ́n ti kọ ìwé sí àwọn ìgbìmọ̀ yìí pé àwọn fẹ́ mọ irú ikú èyí tó pa ọmọ 27 years èyí tó jẹ́ Mohbad. Wọ́n ní gbajúmọ̀ akọrin hip hop pé bàbá wa láwọn fẹ́ mọ irú ikú tó pa. Ẹ̀yin èèyàn lé, bí ìjókòó yìí bá ṣe ń lọ, Mashola Gist TV á máa mú wá lẹ́kùnrẹ́rẹ́ fún yín. Ọjọ́ Friday èní ni wọ́n bẹ̀rẹ̀ ìgbìmọ̀ yìí. Wọ́n dẹ̀ ní kì í ṣe ẹ̀kan, kì í ṣe ẹ̀kejì, kì í ṣe ẹ̀mẹ́ta náà fi máa ṣe ìjókòó yìí. Ṣùgbọ́n bó bá ṣe ń lọ, àwa a máa jẹ́ kẹ́ ẹ gbọ́, a máa fi tó yín létí bí ìgbìmọ̀ yìí bá ṣe ń lọ. Ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo nǹkan tá a gbọ́ èyí tó jẹ́ update òun la mú wá fún yín. Èmi dẹ̀ mọ̀ pé àṣírí àwọn tó pa Mohbad, àṣírí wọn máa tú. Torí àwa gan mọ̀ pé kì í ṣe ikú àtọ̀dọ̀ Ọlọ́run wá ní ikú tó pa. Ṣùgbọ́n àní ẹnikẹ́ni ló pa Mohbad o. Ṣùgbọ́n àwọn ìgbìmọ̀ yìí wọ́n máa fi ojú aṣebi hàn ní agbára Ọlọ́run. Wọ́n dẹ̀ ti arrest Sam Larry right now. Wọ́n ti mú lọ sí ibi tí wọ́n ti máa béèrè statement lọ́wọ́ ẹ̀. Bàbá tún ṣe gbọ́ any update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ní agbára Ọlọ́run, ọwọ́ yín òkè òkè ló máa lọ o. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa gbàdúrà pé kí Ọlọ́run kó fi ojú aṣebi hàn. Justice for Mohbad, justice for Mohbad, justice for Mohbad. Please share this video. God will bless you all. Thank you.